أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. ما شاء الله لا قوة إلا بالله ما شاء الله لا قوة إلا بالله ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم. Akí Ọlọ́run ọba tó tọ́ sí kíkí. Ìyàtọ̀ ń bẹ láàrin kí wọ́n pèèyàn ní aljawad àti kí wọ́n pèèyàn ní asekiyu. Tí wọ́n bá pèèyàn ní sekiyu ọlọ́rẹ ni, tí wọ́n bá tún pèèyàn ní jawad ọlọ́rẹ ni, ṣùgbọ́n ìyàtọ̀ wà ń bẹ. Jawad lọ́lọ́run, ìyẹn ni pé ọba tí máa ń búyàn ní tí yẹn ò béèrè fún. Tí wọ́n bá ti béèrè orí lọ́wọ́ ẹlòmíì kò ní ṣoore. Ẹni tá a béèrè orí lọ́wọ́ rẹ̀ tó ṣe é sẹ̀kíyù ni, ó tọrẹ náà ni, àmọ́ kìí ṣe jawad. Ọlọ́run kìí dúró dìgbà tí yẹn bá béèrè orí kó tó ṣe. Ọba tá a kí lọ́ba tí máa ń ṣoore fẹ́ dá láì ṣe pé ẹ̀dá béèrè fún pé ṣe mí báyìí. Gbogbo wa lọ́lọ́run ṣe oore fún. Ó dá wa sílé ayé, sáwà la ní kó dá wa kó tó dá wa ni. Àmì atẹ́gùn símú àbèrè fátẹ́gùn kó tó ṣe é. A kí Ọlọ́run má ṣe ìgbọ̀pẹ̀ wa. A wá tọrọ ìkẹ́ tó pọ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad, ọ̀gá wa àgbà, olùkọ́ àgbà. Ọlọ́run bá ní ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún àti fún gbogbo àwọn sàhábà lápapọ̀. Àwọn bàbá dáadáa tá ń lo ìmọ̀ wọn, bàbá àgbà Tajul Hadab, Tajul Mumin, bàbá lágbàjì àgbà, bàbá àgbà lámúnigun àgbà, bàbá àgbà láàárọ̀, bàbá àgbà láyé gbà mí, bàbá wa àgbà ládó, bàbá olókun mímọ̀ Sheikh Kamaluddin Al-Hadabi, bàbá wa àgbà lágége, àti gbogbo àwọn ìyàwó wọn tí wọ́n ti lọ lè bá wọn. Ọlọ́run bá ní ṣàlékún ìkẹ́ ìgẹ̀ wọn. Akibatul muttaqin fi shatin radiya fi jannatin aliya kutufuha daniya. Fi shatin radiya fi jannatin aliya kutufuha daniya. Bismillah kul wallah. Bàbá wa gbẹ̀dá ńlá wìtì ní bàbá ládó. Ọlọ́run bá ní ṣàlékún ìṣọ́ wọn, bá ní ṣàlékún kàrámà wọn. Bismillah ilẹ̀ ìlàfẹ́. Bàbá àgbàlá múnúgun tì ní Ọlọ́run dákun járe wọn pẹ́, má fi kú tó yáwọ́ pa wọn Ọlọ́run. Bismillah ilẹ̀ ìlàfẹ́. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé káàbọ̀ sórí ètò tàṣálẹ̀ yìí. Tá ti ń ṣe àgbéyẹ̀wò ìgbésí ayé ẹ̀dá ènìyàn àti ìràwọ̀. Àwa ń bá bọ̀ láti àwọn ìràwọ̀ yẹn lóríṣiríṣi. A mú Aries, a discuss nípa rẹ̀. A mú Taurus, a discuss nípa rẹ̀. Gemini, a sọ nípa rẹ̀. Cancer, a sọ nípa rẹ̀. Ìràwọ̀ Leo, a sọ̀rọ̀ nípa rẹ̀. Ó di 5. Ẹlẹ́ẹ̀kẹfà wá ní ìràwọ̀ Virgo tí a máa gbéyẹ̀wò lénìí. Ìràwọ̀ ilé kẹfà, ìràwọ̀ yẹ̀pẹ̀ ni ìràwọ̀ Virgo jẹ́. 3 ni ìràwọ̀ yẹ̀pẹ̀. Tí ò bá ti jẹ́ Taurus, á jẹ́ Virgo tàbí kó jẹ́ Capricorn. Àwọn tí wọ́n jẹ́ Romuliyun, àwọn onímọ̀ yẹ̀pẹ̀, àwọn nígbàgbọ́ wípé ìràwọ̀ máa ń switch. Ó máa ń switch nígbà tí line kan bá cut nínú iná electric circuit. Tí bí kan bá cut, ìyẹn lè yọ síbòmíì tí iná ó tún tàn. So ó ti line eléyìí ló lọ, ẹgbẹ́ sórí eléyìí. So ìgbà míì ẹlòmíì lè ní
láyìn mẹ́rin nínú ilé ẹlòmíì mẹ́ta. So bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ìràwọ̀ rí tí ìràwọ̀ máa ń switch. So ẹni tó bá mọ Romli dáadáa yóò mọ̀ pé ìràwọ̀ máa ń switch. Ìyẹn làwọn onírọ́mìlì fi ju àwọn astrologer lọ. Àwọn astrology àwọn ò mọ nǹkan míì ju ìràwọ̀ lọ. Ṣùgbọ́n Romli ó kojú gbogbo fani. Romli dà gẹ́gẹ́ bí kọ̀mpútà, bí internet, bí web internet tó yẹ pé ní kò sí tí yẹn wá dé orí ẹ̀ tí ò ní gbé jáde fún yàn. Kò wà limited. Tẹ́nìkan bá sọ pé ìmọ̀ yẹ̀pẹ̀ ìmọ̀ kan tó bèsì lórí astrology ni ó ń tàn òun kò mọ yẹ̀pẹ̀ ni ó ṣeéṣe kó jẹ́ pé ìràwọ̀ ló mọ̀. So torí pé n tó bá bí yẹ̀pẹ̀ ni ó sọ. Bí ìgbà tí yẹn lọ sórí nẹ́ẹ̀tì ni n tó bá ló fẹ́ kódà kó má wàá fún ẹ ní full details á sọ nípa nǹkan yẹn bó ṣe tíntínní nípa nǹkan yẹn yóò sọ. So bí ọ̀rọ̀ Romli ṣe rí nìyẹn. So a máa wọnú méjèèjì síra wọn ni torí pé Romli yù làwa oníyẹ̀pẹ̀ làwa àmọ́ tó dájú. So kí wàá gbé látòrí ìràwọ̀ Virgo nínú àwọn the 7 classical planets àwọn kawakibu sabaha àwọn ìràwọ̀ méje kan wà tó jẹ́ wípé wọ́n múùfù kó lójú kan tí wọ́n fi sọrí àwọn ìràwọ̀ ilé ìràwọ̀ 12. So Virgo ń lo Mercury. Mercury lòun ń lò. Wọ́n sì máa pín Virgo sí 3 tán bá tún kẹnu bọnú ẹ̀ bí wọ́n ṣe máa pín gbogbo ilé ìràwọ̀ sí anẹ́wòlá awal anẹ́wòsáni anẹ́wòsális. So generally speaking àwọn ọkùnrin tó bá ń lo ìràwọ̀ Virgo n tó jẹ́ general fún wọn ni pé number 1 àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọ́n máa ń fẹ́ràn obìnrin gan. Ìbálòpọ̀ kì í sì sú wọn. Wọ́n lè ṣe láàárọ̀ tí oòrùn tí ní yọ gan tí ó tutù máa wù wọ́n ṣe. So àwọn Virgo nù. Ẹlẹ́ẹ̀kejì wọ́n jẹ́ èèyàn kan tó ṣe pé ní tán bá wà láàrin ọ̀dọ́ wọ́n á ṣe bí ọ̀dọ́, tán bá tún wà láàrin àwọn ẹlẹgbẹ́ wọn lágbàlagbà wọ́n á tún máa ṣe bí àgbàlagbà. Virgo lọ́kùnrin ọmọbìnrin ni a sábà máa ń fún wọn. Ọmọbìnrin ni máa ń pọ̀ jù nínú àwọn ọmọ tí wọ́n bá bí. Bákan náà wọ́n jẹ́ èèyàn tó ṣe pé ní wọ́n ní danger age bíi 5. 7 years danger age wọn ni. 14 years danger age wọn ni. 28 lẹ́yìn yẹn 75 lẹ́yìn yẹn 83. So àìsàn tó bá bẹ̀rẹ̀ sí ẹni tó ń lo ìràwọ̀ Virgo lọ́jọ́ Tuesday nínú oṣù keje ọdún tó bá wá jẹ́ pé ìkan nínú àwọn danger years tá a kàkalẹ̀ yìí ló jẹ́ bóyá nìyẹn ó wà lọ́mọdún 7 ni ó wá bẹ̀rẹ̀ sickness kan lọ́jọ́ Tuesday àbó l'accident kan lọ́jọ́ Tuesday àbí nǹkan burúkú kan ó kọlù lọ́jọ́ Tuesday ó wá jẹ́ nínú oṣù keje wọn kì í sábà bọ́ nínú ẹ̀. Wọ́n máa rán nǹkan yẹn lọ títí tí ẹ̀mí ò fi bọ́ lára wọn. So ọ̀nà 3 tí wọ́n wá pín ìràwọ̀ Virgo sí èyí tó ṣe pé ní oòrùn máa ń lapa lára ìràwọ̀ rẹ̀ nínú. Ìkejì èyí tó ṣe pé Venus ní máa ń lapa lára ìràwọ̀ rẹ̀ táwọn ọkùnrin là ń wí lọ́wọ́ yìí àti ìdíbi tóbìnrin. Ìkẹta ní tó ṣe pé Mercury nìkan ṣo ní lapa ló ní tasir lórí ìràwọ̀ rẹ̀. Tálákọ̀ọ́kọ́ ni báwo ni yóò ṣe mọ̀ wípé oòrùn ní tòun nínú Virgo tí ó fi mọ̀ ní pé àwọn tí wọ́n máa jọ jẹ́ ọmọ ìyá tàbí ọmọ bàbá nínú tájọ bí wọ́n pọ̀ tá a mọ̀ sí siblings ọkùnrin ló máa pọ̀ jù. So ìwà wọn ò sì ní jọra wọn. Ẹlẹ́ẹ̀kejì nínú tó tún lè fi mọ̀ ní pé ìyá rẹ̀ ní
yóò kọ́kọ́ kú síwájú bàbá rẹ̀. So ìṣesí àwọn wọ̀nyí lọ wípé ìbínú wọn máa ń lágbára, wọn kì í lè rí ìbínú wọn darí. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n máa ń ní ẹ̀mí ìbálòpọ̀ gan tààrà. So ẹlẹ́ẹ̀kẹta, bí òyì bí orí fífọ́ kì í jìnnà sí wọn. Virgo eléyìí ni tó oorun nìyẹn. Ìran Virgo ẹlẹ́ẹ̀kejì, èyí tó jẹ́ pé Sohara tá a mọ̀ sí Venus ní lápá lára àràwọ̀ rẹ̀, bàbá rẹ̀ ni ó kọ́kọ́ kú síwájú màmá rẹ̀. Iye ọmọ tí ó bí láyé, odd number of children, òǹkà akọ bíi ení, bíi 1, bíi 3, bíi 5, bíi 7 ló máa jẹ́. Irú àwọn wọ̀nyí nígbà tán bá wà ní ọ̀dọ́, àwọn ọkùnrin ní máa ń fẹ́ràn wọn. Tó bá di pé wọ́n dàgbà, àwọn obìnrin ní máa ń fẹ́ràn wọn. Ẹlẹ́ẹ̀kejì ni pé àìmọye ìpèníjà ni ó dojúkọ ẹni yẹn nígbà tó bá dàgbà, tó di pé ó di adult. A lot of challenges máa wọlé fún, bí kí nǹkan má lọ déédéé, kí iṣẹ́ má lọ déédéé, á sì kí kó máa ráhùn. So promise and fail ó máa wà lára rẹ̀ ní àsìkò tó wà ní adult. Ó máa pọ̀ gan débi pé ilé ayé ò fẹ́ sú. Lára rẹ̀ náà ni pé àwọn tí wọ́n bá tún jọ ń ṣiṣẹ́ níbì kan náà tàbí jọjọ́ ń ṣiṣẹ́ kan náà pọ̀, wọ́n á máa ṣe ìlara rẹ̀. Ìlara máa kọ̀, bí kan máa dìtẹ̀ mọ́, bí kan máa fẹ́ràn rẹ̀. So ìyàwó tó ní irú eléyìí náà máa fẹ́ láyé, odd number ló máa jẹ́, bí kó jẹ́ ìyàwó kan tàbí mẹ́ta tàbí kó fẹ́ dórí 5, bí tọ́láàkì o. So ẹlẹ́ẹ̀kẹta nínú Virgo ni tó yẹ pé Mercury nìkan ní lápá lára ìràwọ̀ rẹ̀. Irú eléyìí ó máa kó sí gbèsè púpọ̀. Á sábà máa kó sínú gbèsè látara pé ó máa ná ànádànù owó. Bí kan lù ń jìbìtì, bí kó fẹ́ ṣe travelling, kan gba kókó sọ́wọ́ àwọn alágbèédá. Bí kí Ọlọ́hun fẹ́ ṣe àjò, kan lù ń jìbìtì, kan sọ fún un pé tẹ́nìyẹn bá lọ gba kinní yẹn wá, ẹnìkan ni ó lọ bá gba kinní yẹn wá o. Ọ̀nà sánmọ̀ ni wọ́n ti fẹ́ lọ bá gbà wá. Ẹni tó dẹ̀ fẹ́ lọ yẹn, ó lè lọ kó má dé, ó sì lè lọ kó dé. Lòun bá kówó lẹ̀, ni wọ́n bá lẹ́ni tí ó gbowó rẹ̀ tí wọ́n rán kókó lọ ọ̀nà sánmọ̀ lọ gbà wá, kò ṣe kíní o, kò dé, kó tún wá san owó míì. So bí ó ti ń rẹ́ kiri ọlọ́mọdé àkóso wa alágbèédá o. Àwọn tí ń lo ìràwọ̀ Virgo lọ́kùnrin generally lápapọ̀ gbogbo wọn á sábà máa sọ̀rọ̀ ara wọn sọ́dọ̀ ẹni tí ò yẹ kí wọ́n sọ ọ́ sí. So wọ́n á sì máa ṣe dáadáa sí ẹni tí ò ní mọ̀ ọ́n àti sẹ́ni tí ó mọ̀ gan. Àsìkí wọn kì í sábà pọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìtàsìkí rẹ̀ bá pọ̀, á jẹ́ pé ọ̀sù pọ̀, wàhálà pọ̀, kó tó di pé ó rí àsìkí kó jọ. Ó lè lówó lálẹ́, nígbà tí ó bá fi dilẹ̀ mọ́, kó ti dolòṣì. Ó lè lówó láàárọ̀, nígbà tí ó bá fi dilẹ̀ ṣú, kó ti dolòṣì. Ẹ̀rí bá a ti kọ́ tí wọ́n rèé. Tó bá wá di pé ìgbà tó fẹ́ lò láyé dá sí méjì, òṣì máa wọlé wá kí, òṣì wá sálámọ̀ sí. Tó bá gun bíríìjì yẹn tó sọdá, yóò tún padà gbé àsìkí rẹ̀, yóò tún bẹ̀rẹ̀ sí lò padà. Virgo ọkùnrin generally wọn kì í sábà fẹ́ ìyàwó kan, in the sense that ìkan ó lọ nínú àwọn ìyàwó wọn, yálà wọ́n kọra ni tàbí ikú yà wọ́n. So wọ́n padà di pé wọ́n fẹ́ míì. So ìmí ìtàn bá fẹ́ yẹn, ó sábà máa ń kalẹ̀ sọ́dọ̀ wọn. Ọjọ́ tó dáa jù fún Virgo láti rìnrìn àjò, ọjọ́ Friday ni o. Torí pé àwọn tó bá ń lo ìràwọ̀ Virgo, wọ́n máa travel gan nígbésí ayé wọn. Oríṣiríṣi à ń lọ, à ń bọ̀, ó máa pọ̀ gan. Gbogbo àwọn traveling ni ó sì máa ní ìpèníjà ńláńlá. A lot of challenges máa wáyé ń bẹ̀. Bẹ́ẹ̀ ni. Ọ̀tá
ká wá lọ síbi ilé ọ̀tá, ẹni tó ń lo ìràwọ̀ Virgo ọ̀tá rẹ̀ àwọn onílara ni máa jẹ́, abínú ẹni, ìlara tó nìkan ni ìbínú ẹni, wọn àìní. So irú wọn prayer point wọn tó gbọ́dọ̀ pọ̀ jù ní prayer point wọn ni pé kí aráyé máa fẹ́ràn àwọn, kẹ́ràn kórìíra ó kù lọ́rọ̀ àwọn. Bẹ́ẹ̀ ni lucky day wọn Wednesday, yẹn ni pé tí wọ́n bá fẹ́ dá nǹkan tuntun lẹ̀ dáa kó máa jẹ́ Wednesday ló bẹ̀rẹ̀. Unlucky day wọn òun náà ni ọjọ́ Tuesday tó léwu púpọ̀ fún wọn. Kí n wá sọ nípa ti àwọn obìnrin tó ń lo ìràwọ̀ Virgo. Àwọn obìnrin tó ń lo ìràwọ̀ Virgo generally speaking, kí n má tí ì pín sí mẹ́ta, obìnrin ní máa ń jẹ́ ọ̀tá wọn. Obìnrin kan yóò máa lépa wọn, tí yóò máa wá ìṣubú wọn. Ẹlẹ́ẹ̀kejì, a máa ń fún wọn ní ìbùkún nílé ayé wọn débi pé kódà kí wọ́n má sí lábẹ́ ọkùnrin wọn ṣayé. So wọn kì í nídìí ọkùnrin pé kó gbé wọn tàbí kó máa provide fún wọn kán tó ráyé gbé. Wọ́n lè dá gbé ayé kódà kó má sọkùnrin. A sọ pé n tó dáa nìyẹn o. Bọ̀ ibi tí aburú wá wà fún àwọn ni pé owó tó gbọ̀nà èrú wá kò bá ìràwọ̀ wọn mu. Ìfàsẹ́yìn ní máa ń fà sínú ayé wọn. Obìnrin tó bá ń lo ìràwọ̀ Virgo tí bá ń gba owó àwọn ọkùnrin lọ́nà jìbìtì, gbà lọ́wọ́ eléyìí, gbà lọ́wọ́ tìǹ, tàbí kó máa ṣe jìbìtì, tàbí kó máa ṣe èrú. Níjọ́ tó wó èrú bá ti dapọ̀ mọ́ owó rẹ̀ náà ni gbogbo àsìkò rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní lọọlẹ̀. Bẹ́ẹ̀ ni kódà tìmí ó lọọlẹ̀ tí ó tán pátápátá, tí ó máa rò pé àjẹ́ kan, oṣó kan, bàbá kan, ìyá kan ní í ṣe òun, tí ò ní mọ̀ wípé àfọwọ́fà ni n tó ṣẹlẹ̀ sóhun. Wọ́n ní ọkùnrin obìnrin nínú àwọn tá a jọ bí wọn pọ̀ siblings, ṣùgbọ́n àsìkò tiẹ̀ yóò fẹ́ ju tàwọn tó kù lọ. Débi wípé àwọn tó kù ó súnmọ́ kó yẹ pé òun ni ó máa ràn wọ́n lọ́wọ́, assist wọn. Obìnrin tó ń lo ìràwọ̀ Virgo yóò bímọ ọkùnrin, yóò bímọ obìnrin, ṣùgbọ́n ọkùnrin ní sábà máa ń pọ̀ jù nínú àwọn ọmọ wọn. Bákan náà, ọmọ tí wọ́n bá bí, àjẹ́ ó disturb àwọn ọmọ rẹ̀. Ọmọ tí Virgo bá bí, wọ́n máa ní problem ogun oṣó, ogun àjẹ́ nínú life wọn. Ọkọ tí yóò fẹ́ kò lè fẹ́ ọkọ àkọ́kọ́ kó nísinmi, yóò padà rí wàhálà tí ó mú kúrò tí ó fi dọ́dọ̀ ẹlòmíì. So àbí kó jẹ́ wípé first relationship tó bá keep kò ní lead sí marriage, débi pé wọ́n ti date ara wọn lọ́hùn, at the end of the day wọ́n padà fẹ́ra wọn ni ó padà end díẹ̀, débi pé yóò padà ṣẹ̀tú wá fẹ́ bó ti máa ń sábà rí nù. Àwọn Virgo máa ń lálàá púpọ̀. Bẹ́ẹ̀ ni àwọn náà máa lálàá, àmọ́ bí ìṣòro tí wọ́n wà ní pé kán tó jí, tí wọ́n bá lálàá 100, agídí ni wọ́n fi rántí ẹyọ kan nígbà tí wọ́n bá fi jí. So wọ́n lè lálàá 10 láàrin òru ẹyọ kan ṣoṣo. Virgo lè lálàá bí 10 pé ó dá láàrin aago 10 tó sùn sí 11 ó lá kan, ó lọ tọ̀, ó dé padà, yóò tún lá míì. Tí ó bá yí báyìí yóò tún lá míì. Ó lè lá lóríṣiríṣi nípele àlá tó bá máa fi jí, agídí tàbí kó má ti rántí kankan mọ́. Ṣùgbọ́n yóò mọ̀ pé òun lálàá, yóò mọ̀ pé òun lálàá. So kán wá rántí òun ni ìṣòro wọn. Pàápàá jùlọ àwọn Virgo tó jẹ́ obìnrin. Virgo, ẹni tó ń lo ìràwọ̀ Virgo, wọ́n lè máa jẹran. Kò sẹ́ran tí ẹni tí ń lo ìràwọ̀ Virgo lè jẹ. Ẹran adìyẹ ni, pẹ́pẹ́yẹ ni, tọ́kì ni, ẹran màálù ni, bọ̀kọ̀tọ̀, roundabout, gbogbo ẹ̀ ló lè jẹ. Bẹ́ẹ̀ ni wọ́n wá pín tiẹ̀ náà sí 3. Virgo obìnrin, èyí tí oòrùn ti ń lapa lára rẹ̀, èyí tí Venus ń lapa lára rẹ̀, àti èyí tó yẹ pé Mercury nìkan so. Ta kọ́kọ́ ni
èyí tó yẹ pé òòrùn ń lapa lára ìràwọ̀ rẹ̀, ìbínú òdì ó bọ́ lọ bẹ́ lọ́hùn pé kọ́lọ́hùn ya òun ya ìbínú òdì, torí pé yóò máa bínú òdì. Ìbínú òdì yìí sì rèé yóò máa fà lọ́wọ́ aago sẹ́yìn ni o. A máa fà padà nínú ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí tó yẹ kó ṣe. Yóò kọ̀ ṣáà máa rí pé òun ò lọ wájú. Ìbínú òdì máa ń wà fún irú àwọn eléyìí. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n fẹ́ràn láti máa calculate nǹkan. Tán bá náwó, nígbà tí ó bá fi di ilẹ̀ ṣú, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣèṣirò rẹ̀ pé báwọn ṣe náà rèé, báwọn ṣe náà rèé, báwọn ṣe. So wọ́n fẹ́ràn kán máa ṣe ìṣirò bọ́n ṣe ná owó lójúmọ́. Wọ́n á máa yọ calculation yẹn ní kọ̀ọ̀kan tí ò ní dàrú mọ́ wọn lọ́wọ́. Wọ́n máa ń wà cunning, yẹn ni pé ète máa ń pọ̀ fún wọn. Àwọn sì ni wọ́n máa ń sábà top nínú ẹbí tí wọ́n bá wà. Wọ́n máa ń ní ọkùnrin obìnrin nínú àwọn tá a jọ bí wọn pọ̀ tó ń jẹ́ siblings, ṣùgbọ́n wọn ò ní ṣọ̀kan, ohun ò ní jọ̀kan. Wọ́n máa sábà máa ní misunderstanding láàrin ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ bí wọn pọ̀ yìí gan ni ó kú ṣáájú òun tí wọ́n fòun lẹ̀ lọ. Ìran ẹlẹ́ẹ̀kejì, obìnrin tí ń lo Virgo tó ṣe pé ní Venus ni ó ń lapa lára tiẹ̀, yóò mọ̀rọ̀ sọ púpọ̀, yóò ní àgbékalẹ̀ ọ̀rọ̀ láwùjọ. Tó bá sọ̀rọ̀ àwọn yóò gbádùn ọ̀rọ̀ rẹ̀. Bákan náà yóò máa ní high orgasm, ṣáháwà tó pọ̀, pé wíwùn tàbí kó má tètè rẹ̀ níbi ìbálòpọ̀. Bákan náà ni pé ọkọ rẹ̀ yóò fẹ́ràn rẹ̀ gan-an dé gáyà, irú obìnrin bẹ́ẹ̀. So oríṣiríṣi ọkùnrin yóò sábà máa disturb rẹ̀. Kálukú máa ilé yóò wá, tí yóò wá. Wọ́n ṣáà pàápàá jùlọ nígbà tó bá wà ọ̀dọ́bìnrin, wọ́n máa toaster máa pọ̀ gan fún un, torí pé wọ́n máa rẹwà, wọ́n sì máa dùn rí. Èyí tó yẹ pé Mercury nìkan ló ń lapa lára tiẹ̀, òun náà àwọn ọkùnrin yóò fẹ́ràn rẹ̀ gan-an. Òun ò ní làákàyè, yóò gbọ́n, á jáfáfá nínú ọgbọ́n àti òye. Ṣùgbọ́n àwọn èèyàn ńláńlá wọ́n sábà máa ń lérú wọn. Àwọn èèyàn pàtàkì, àwọn ọlọ́lá inú ayé ni máa ń lérú wọn. Ìyá rẹ̀ ni ó kọ́kọ́ kú ṣáájú bàbá rẹ̀, bí ó ti mọ tiẹ̀ nu. So ká wá lọ síbi sàárà àti àdúà tí Virgo lè máa ṣe. Ya Fatau 313, Ya Rozak 313, òun ni àdúà rẹ̀. Kí ni ó fi máa wá ṣe sàárà? Jẹ́ n tú àdúà nìwí. Ya Fatau 313, Ya Rozak 313. Kì í ṣe pé kò lè ní àdúà míì tí ó máa ṣe, ṣùgbọ́n kó má fi orúkọ yìí lẹ̀ nínú orúkọ Ọlọ́run láti máa fi kún èyíkéyìí ìbẹ́ lọ́hùn rẹ̀. Sàárà rẹ̀ nǹkan funfun ó dáa fún sàárà wọn. Nǹkan funfun ó dáa fún sàárà wọn, bí iṣu, pàápàá jùlọ nǹkan funfun tó lépo, bí iṣu, àgbọn, ṣẹ̀pọ̀ lépo, inú ẹ̀dẹ̀ ṣe kí ni, ó funfun. So irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó dáa fún sàárà wọn. So tí ó bá wá ṣe sàárà ní, ó dáa kó jẹ́ ọjọ́ Wednesday, lucky day rẹ̀, lọ́sàn-án ló dáa jù. Prayer point tí ó máa wá sọ fọ́lọ́run ni pé kọ́lọ́run jẹ́ káráyé máa fẹ́ràn òun, kọ́lọ́run wá fún òun ní guidance, ìtọ́sọ́nà, tí yóò fi ní máa ṣi ẹsẹ̀ gbé, kó máa bẹ lọ́run fún inspiration and guidance. Kí ni èèwọ̀ ẹni tó ń lo ìràwọ̀ Virgo? Yálà ọkùnrin ni, yálà obìnrin ni. Owó èrú, owó tó gbọ́nà èrú wá, ó máa ń fà wọ́n lọ́wọ́ sẹ́yìn ni o. Òun lò ràwọ̀ Virgo, òun ṣe yahoo, ó ti jẹ́ tán. Ó jẹ́ tán ni o. Ó jẹ́ tán gidi tààrà. Gbogbo àwọn nǹkan báwọn kò dáa fún mùsùlùmí láti máa lu jìbìtì, kò wá dáa pàápàá jùlọ fẹ́ni tó bá ń lò ràwọ̀ Virgo. Àwọn
èèwọ̀ yòókù a máa gbọ́ tàbí mo mí pé a pàdé rẹ̀ nínú handout iṣẹ́ lọ lórí ẹ̀ a kó gbogbo ẹ̀jọ síbẹ̀ àti ọ̀rọ̀ nípa bá a ṣe lè fi iyẹ̀pẹ̀ máa mọ ìràwọ̀. So handout tá a fẹ́ ṣe nísìnyí ó máa dà gẹ́gẹ́ bí binomancy handout 3 torí àwọn èèyàn ti ń béèrè fún part 3 so òun láàfin ṣe part 3 rẹ̀. So ọ̀rọ̀ yẹ̀pẹ̀ máa wà ń bẹ̀ dáadáa àwọn nǹkan tá a kọ sínú handout 1 and 2 á bá nínú eléyìí tó fẹ́ jáde yìí. So kò ní jẹ́ pé astrology nìkan ló máa wà ń bẹ̀ ohun tá a fẹ́ kó sínú ẹ̀ pọ̀ òun ló fi ń pẹ́ kó tó jáde ló fi fẹ́ pẹ́ kó tó jáde èròjà tó fẹ́ wà nínú ẹ̀ pọ̀. gbogbo ẹni tó bá fẹ́ béèrè tàbí fẹ́ kàn sí wa fún àwọn nǹkan WhatsApp tí ẹ ti bá mi sọ̀rọ̀ 0703 492 4039 lẹ́ẹ̀kan sí 0703 492 4039 anything spiritual kí ẹ má pe direct call láti sọ o fẹ́ wúra wọ tiẹ̀ ni o ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ ni tó fẹ́ sọ tó pàtẹ́ mọ́ pé wọ́n kàn ṣàyẹ̀wò má fóònù ní direct call WhatsApp ni kó o lọ kó wá record voice message láti fi ṣàlàyé ní tó o fẹ́ that is the normal process. So ọ̀pọ̀lọpọ̀ ti pè tí mo ti kọ́ tiwọn ẹlòmíì pè tí mi ò gbé torí pé mo ti la bí mo ṣe fẹ́ kalẹ̀ tí yóò bá ti wá tẹ̀lé bẹ́ẹ̀ tí mo bá kọ́ tiẹ̀ òun ni ó ṣọwọ́ ara ẹ̀ fà á. So ẹ sì máa ń share àwọn prógámù yìí dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn péjì míì náà padà wá ń share prógámù wa táwọn èèyàn sì wá mọ ibi tí wọ́n ti rí fúùlù. So àwọn ti kọ́ tiẹ̀ ìwọ̀nba táwọn fẹ́ lò ní wọ́n post jáde. So ẹ máa share prógámù yìí dáadáa ẹ jẹ́ káwọn èèyàn mọ orúkọ péjì wa pé Saif TV Yorùbá òun lórúkọ péjì wa. Gbogbo ẹni tó bá gbogbo péjì míì tán bá gbé prógámù wa lọ tán lọ post ẹ máa kọ orúkọ péjì wa síbẹ̀ so ti yé ẹ máa kọ síbẹ̀ pé Saif TV Yorùbá ọlọ́run ó gbàfẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run ní í fi ilé ìṣe òpin ó ti di ọjọ́ mẹ́jọ inshallah ọlọ́run kó ṣọ́ wa jùgbà náà lọ wassalamu alaikum warahmatullahi wabarakatuh.